paparazzi still stay with paparazzi. And we have Mommy Benjamin to the high table. Mommy Benjamin to the high table. We also have Busoma Omonke Pata in the building. We have Mommy Benjamin. Please come to the high table. Alright, thank you, paparazzis. Thank you, paparazzis. Ladies and gentlemen, one complete way for the kingdom of his son. Àwọn tó kọ́ lórí bẹ́ẹ̀dì tí ọlọ́dẹ ìgbẹ́ ni wọ́n ṣàtúnṣe wọlé. Let me use this platform to say thank you to you. Thank you, sirs. Wọ́n wá wọn ọ̀gbà kọ́bọ̀. Wọ́n kó iṣẹ́ wọn kó bá ń bì wá. Ìjọba ọlọ́run ìjọba adájọ́ àti ìṣe ọ̀gbọ̀n lórí o. Ènìyàn ṣe bí ọlọ́run ọba, ó ní kò lè pọ́sibú. Ṣùgbọ́n pẹ́ẹ́pẹ́ nígbà tábà ọlọ́run ọba tó pọ̀ ní pàṣẹ. Ladies and gentlemen, mo fi àkókò mi kí màdàmú mi dáadáa. My colleagues in the mobile industry tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Tí mo pè ní ìyá àgbèjì wíníwíní lójú owó ìdìbòrò lójú ní ọgbọ́n bábí méjì ló wọlé tọ̀ ní ẹ̀dúgbò ní gírẹ́tẹ̀rẹ́tẹ̀. Ladies and gentlemen, welcome to our place. Ishai, Mama Beji, every movie industry today. Ìyàwó Adeniyi ni wọ́n ti sọ. Ìyàwó mi ní ìdílé yẹn. Ìyàwó mi. Òkìkí máa ń lo collective na ìyàwó wa. Ẹyin mélòó? Bí ìyàwó ṣe lé o. Áfíríkà Wàlàwàlà. ìyàwó wa. Ìyàwó mi ni o. Ladies and gentlemen, we want to have the hymn from the Rosa Choir, and thereafter we have the sermon from our Father in the Lord. Rosa Choir, please lead us to the hymn, and thereafter, can we have restricted movements, please? Thank you. Our